A kí gbogbo ọmọ káàárọ̀-o-ò-jíire jákèjádò gbogbo àgbáláyé pé a káalẹ́ o, a kú ìsinmi èní, a kú kó le dá o gbogbo ọmọ Yoòbá. A kí ẹ̀yin olólùfẹ́ Koiki Media pé ẹ káàbọ̀ sí orí ètò. A kú ìsinmi èní, ìsinmi èní ìsinmi aláyọ̀ ló máa jẹ́ nínú ayé wa o, kò ní jẹ́ ìsinmi ìbànújẹ́ o. Ikú ń pa lọ́tùn-ún, ń pa lósì, kò ní yálé yín o, bẹ́ẹ̀ ni kò ní yálé èmi náà láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ káàbọ̀, ẹ bá wa gbọ́wọ́lé share button ká tó fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ní ti àṣálẹ́. Tí a bá wọlé, olórí ilé là á kọ́kọ́ kí. Mo kí Mr. Ọláyọmí Kóìkí tán jẹ́ olùdásílẹ̀ Koiki Media. Mo kí yín sir, mo kí yín, ẹ kú iṣẹ́ takuntakun o, ẹ kú kó le dá, ẹ kú àdúrótì wa. Mo gbàládùrá pé Ọba mi Èdùmàrè á dé ìgbìyànjú yín ládé o, lágbára àṣẹ Èdùmàrè. Ipá ayé ò ní mú yín o, ipá ọ̀tá ò ní mú yín. Gbogbo ẹni tó bá ní òun máa bínú yín, tírélà tí ń bẹ lójú títì tá á pa ẹni náà o, bẹ́ẹ̀ ni, àṣẹ gùn ún. Ẹni tó bá ní pé ohun tí à ń ṣe pé ó ń bí òun nínú, tírélà Dangote wà lójú títì fún ẹni un tó máa fẹ̀mí wọn légbodò, àṣẹ. Mo wá tara bẹ́ẹ̀ mo kí CSI bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo kí yín sir pé ẹ káalẹ́ sir o, ẹ kú àdúrótì ọmọ Yoòbá, ẹ kú kó le dá, ẹ kú ìfọmọnìyàn ṣe, ẹ kó wa délẹ̀ lérí lágbára àṣẹ Èdùmàrè. Ìjà tí ẹ wá gbé dání, ẹ ní fọmọ jà, bẹ́ẹ̀ ni ẹ ní fàyà já o, ẹ kó wa délẹ̀ lérí àṣẹ Èdùmàrè, àṣẹ gùn ún o. Mo tara bẹ́ẹ̀ mo kí bàbá wa Alànà one, Professor Adébánjí Akíntóyè Emeritus, bàbá dáadáa, ẹ káalẹ́ o, ẹ kú kó le dá bàbá. Ẹ ti ní ohun tó bá gbà ni ẹ máa fún un láti kó wa kúrò lóko ẹrú. Mo wá gbàládùrá pé lójú ẹ̀mí yín báyìí ni ẹ̀tọ́ yín ṣe máa tẹ̀ yín lọ́wọ́. Àwọn ọmọ yín ò ní kú lójú ẹ̀mí yín o, lágbára àṣẹ Èdùmàrè. Ẹ kó wa délẹ̀ lérí, lágbára àṣẹ Èdùmàrè. Bàbá mo kí yín, ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí i. Mo wá tara bẹ́ẹ̀ mo kí ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yoòbá. Mo kí President ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀, bàbá wa Alágbàlá, pé wọ́n kú iṣẹ́ takuntakun. Gbogbo ohun tí wọ́n ń tò láàárọ̀, lọ́sàn-án, lálẹ́, dáadáa ni ó máa já sí o, lágbára àṣẹ Èdùmàrè. Ẹ máa kó wa délẹ̀ lérí, lágbára àṣẹ Èdùmàrè. Ẹ bá wa gbọ́wọ́lé share button, ẹ bá wa pín in. Mo wá padà sórí ẹ̀yin tí gbogbo ajìjàǹgbara, gbogbo ọmọ Yorùbá tí wọ́n dúró tán, tí wọ́n ń béèrè fún ẹ̀tọ́ ọmọ káàárọ̀-o-ò-jíire. Mo kí yín pé a kú iṣẹ́ takuntakun, a kú kó le dá,
àtẹ̀yin tẹ́ ẹ̀ ń náwó, àtẹ̀yin tẹ́ ẹ̀ tó jẹ́ pé àdúrà lẹ fi ń ràn wá lọ́wọ́, àtẹ̀yin tẹ́ ẹ̀ ń jáde tán, ẹ ṣé gan ni. Lágbára Eṣẹ́dùmarè, ẹ máa jẹ èrè ilẹ̀ Yoòbá, àṣẹ gùn. Ẹ káàbọ̀ sí orí ètò ti àṣálẹ́. Lẹ́yọ̀kọ̀ọ̀kan, gradually, àwọn Fúlàní ajínigbé tí a mọ̀ sí bandit, wọ́n ń wọ ilẹ̀ Yorùbá, wọ́n ń gba àwọn community kan nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin àgbààgbà, kí lẹ̀ ń ṣe? Kí lẹ̀ ń dúró wò, ẹ̀yin àgbààgbà? Gẹ́gẹ́ bí ẹ ti ṣe ìpinnu fún wa, ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá, a à ní wá pé kí gbogbo ìpinnu tí ẹ ṣe fún wa wí pé kó pẹ́, a à ní wá irú nǹkan bẹ́yẹn. Nítorí pé àsìkò tí ẹ̀yin rò bóyá ó máa tó yẹn, àwọn ará ibí bàyìí wọ́n lè má jẹ́ kó tó bẹ́ẹ̀. À ń bẹ̀ yín ni, à ń rọ̀ yín ni, ẹ tètè ṣe ohun tó tọ́. Ẹ̀yin àgbàlagbà ẹ pá lówe, ẹ ní àti òwúrọ̀ la ti ń sánmọ̀ gbígbẹ, tó pé tóòrùn bá jáde tán kò ní ṣeé sàn. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ládéládé, lóyèlóyè, ẹ ti ní ká fi iṣẹ́ náà ká fi lé yín lọ́wọ́. Ẹ má jẹ́ ó pẹ́ jù, a bẹ̀ yín ni. Torí pé ikú tó ń pojúgbà ẹni, ẹ̀yin àgbààgbà lẹ pá lówe o, ẹ ní òwe ló ń pa fúnni. Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀, bó tiẹ̀ ṣe jẹ́ pé kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan, gbogbo Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ now, bí a ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ now nípa bí àwọn ará ibí bàyìí bí wọ́n ṣe ń operate, ẹ rí i pé wọ́n ń carry on operation wọn one by one. Ẹ wo iye ẹ̀mí tó ti sọnù nínú orílẹ̀-èdè Nàìjíríà ní ojú tó mọ́ lénìí. As at èní nìkan, ẹ jẹ́ á jọ wo iye ẹ̀mí èèyàn tó ti bọ́. Ẹ jẹ́ á wo ti Edo State ní ìjẹta mọ́jú àná. Ẹ jẹ́ á wo eléyìí tó ṣẹlẹ̀ ńbẹ̀ náà. Àpẹẹrẹ ó ti ń hàn tí àwọn ọmọ Edo State tí wọ́n bá máa nífunra. Àpẹẹrẹ ti ń hàn wí pé àwọn ará ibí, ohun tí wọ́n ṣe fún Rótìmí Akérédolú, wọ́n ń gbìyànjú ẹ̀ ní Edo State láti ṣé. Yes. Wọ́n ń gbìyànjú ẹ̀ láti ṣé nítorí pé gómínà Monday Okpebholo ó ti ń gbógun tì wọ́n láti bí oṣù bíi mélòó kan báyìí. Ẹ jẹ́ á wo àwọn irinṣẹ́ tí
gómìnà Edo State tí ó lọ́ǹṣì fún wọn, tó lọ́ǹṣì fún àwọn ọlọ́dẹ wọn níbi ọjọ́ bíi 5 kan sẹ́yìn nsìn. Gómìnà Fẹ́bọlò láti bí oṣù bíi mélòó kan ló ti ń pariwo pé anything criminal òun ò wá lórí ilẹ̀ ń, òun ò wá ní state ń, tó ń bẹ̀rẹ̀ sí ní ó ń wó even àwọn onílé gan tí wọ́n ń ṣiṣẹ́ ibi ó ń demolish ilé wọn ni wípé lórí ilẹ̀ ti tòun òun ò ní gba àwọn ará ibí báyìí láàyè. Àwọn Fúlàní wọ́n ń gbìmọ̀ láti ṣe ohun tí ò dáa fún gómìnà Edo State tí ó dẹ̀ yẹ kọ́kùnrin náà tán bá ti ń sọ wípé wọ́n ní meeting l'Ábùjá ńsìnyí bóyá kó máa rán aṣojú lọ. Bẹ́ẹ̀ ni, gbogbo wa la rántí gbogbo sùúrùtù tí òun àti olóògbé Rotimi Akeredolu tí wọ́n jọ fà, gbogbo wa la rántí ẹ̀. Ẹ wo ohun tí wọ́n ṣe fún àjọ civil defence ní Edo State. So ńgbà tí ẹni tó gbé ìbọn dání tí bandit lè face ẹ̀, tí wọ́n lè ṣe ohun tí wọ́n ṣe yẹn, á bọ̀síbọ́sí ẹni gan tí ò tiẹ̀ wá rí ordinary àdá gan mú dání, nítorí pé àwa ará ìlú táwa bá mú àdá lásán dání wípé a fẹ́ fi defend ara wa, wọ́n á ka ẹ̀sùn tí ò ń ṣe tiwa, wọ́n á kà á sí wa lẹ́sẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ Fúlàní ló gbé AK-47 tàbí machine gun, àwọn ní right sí, nígbà tó jẹ́ wípé ìlú Nàìjíríà ìlú Fúlàní ni. Wọ́n ń ṣe bó ṣe wù wọ́n. Àṣà àti ojú tó mọ́ lénìí, at least ó lóye ẹ̀mí tó ti sọnù ní Kogi State, ó lóye ẹ̀mí tó ti sọnù ní Kaduna, at least Kaduna now wọ́n ní bandit kill 8, àwọn 8 náà pa báyìí lénìí. Tí wọ́n dẹ̀ kó àwọn bíi 20 tí wọ́n kó wọn lọ. A fresh attack tó jẹ́ fresh attack ni o. Ìṣẹ̀lẹ̀ náà wá ní agbára débi pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí the same thing bó ṣe ń ṣẹlẹ̀ láwọn ibẹ̀ yẹn ló ń ṣẹlẹ̀ ní àwọn Sókótó. Àwa ọmọ Yorùbá ẹ má jẹ́ ká sun àsùnpiye. Ẹ má jẹ́ ká ṣe kí ni? Ẹ má jẹ́ ká sun àsùnpiye. Ẹ má jẹ́ kó dìgbà tí wọ́n á máa wọlé olúkálùkù nítorí tí àwọn eléyìí tó ń ṣẹlẹ̀ nínú oko làwa ṣì ń sọ tẹ́lẹ̀. Ẹ̀yin kábíyèsí,
ilé tí mo tún wò báyìí ń sìn Taraba State, ok, àwọn sójà dictate àgọ́ wọn ní ní Taraba State níbí báyìí tí wọ́n arrest wọn pẹ̀lú àwọn ráìfù kọ̀ọ̀kan AK-47. Ohun tí ó ń bọ̀ yìí àwa ọmọ Yorùbá ẹ̀yin ni mo bá ní ọ̀rọ̀ sísọ. Ẹ̀yin ni mo ṣe kí ni? Ẹ̀yin ni mo bá ní ọ̀rọ̀ sísọ, kì í ṣe àwọn tí wọ́n ń jà kiri o. Èmi ò ní anything bá wọn sọ o. Tó bá ti ṣẹlẹ̀ 15 kill as Sokoto village confirmed bandit. Mò ń wo àwòrán kan lánàá eléré náà, torí fún kíni eléré yẹn ò ṣẹ̀ wá. But kí ni èmi fẹ́ fàyọ ńbẹ̀ ni pé ṣe rí gbogbo pé à ń ṣe ayẹyẹ, à ń ṣe patí, ẹni tó bá ní àlàáfíà ibi tí àlàáfíà bá wà, ibẹ̀ ni ẹnìkan ì ti máa rántí pé òun fẹ́ ṣe òkú ìyá àgbà kan tàbí òun fẹ́ ṣe àjọ̀dún. Ní Ìfẹ́lódùn local government ní Kwara State lọ́wọ́lọ́wọ́ now, mi ò rò bóyá ẹnìkan lè sọ pé òun fẹ́ lọ tẹ́ pẹpẹ ayẹyẹ kankan síbẹ̀ ńsìn. Ohun tí à ń sọ fún ẹnìkọ̀ọ̀kan wa nìyẹn. Tó bá tó àsìkò kan, ọlọ́mọ ò ní mọ ọmọ mọ́, kò ń ṣe èpè, ọlọ́mọ ò ní mọ ọmọ mọ́. I'm on program o, I'm on program, don't disturb me. Tó bá tó àsìkò kan, ọlọ́mọ ò ní mu ọmọ mọ́. Kí ó má baà ṣẹlẹ̀, nítorí pé tó bá máa ṣẹlẹ̀, ọwọ́ ara wa la fi máa fà á. Ogun Fúlàní kò jù bíntín, ṣùgbọ́n èyíngan tó wà lẹ́ẹ̀rín wa, òun gangan lolórí ogun tó ń jà wá. Ìwọ tó ń rántí wípé o fẹ́ fi $1 billion ṣe òkú ìyá àgbà kan, àní àsìkò ń bọ̀ sẹ́. Ṣé wọn ò rí àwọn ọmọ Ìfẹ́lódùn local government tí wọ́n ní owó lọ́wọ́ ni? Ṣé wọn ò rí àwọn ọmọ Ìfẹ́lódùn local government tí wọ́n ní owó lọ́wọ́? Ẹni tí wọ́n bá bí da báyìí lára àwọn tó jẹ́ tó ní owó, tó ní òkìkí láwọn local government yẹn, kí wọ́n lọ ibẹ̀ ńsìn, kí wọ́n ní wọ́n fẹ́ lọ ṣe ayẹyẹ kan.
Ẹ kálẹ́ sà Mr. Azeez. A kú ìsinmi òní sà. Àníṣe tó bá tó àsìkò kan, àní ọlọ́mọ ò ní mọ ọmọ mọ́. À ń sọ ọ́ nsìn, ó dàbí ẹni pé àwa ò níṣẹ́ àbí lójú tiyín. Torí pé orúkọ tẹ sọ wá nìyẹn. Mò ń wo ẹ̀gbọ́n yẹn lánàá, ó gbé owó yẹn dání. Ẹ bá rí in dollars. Ló ń ná sójú eléré yẹn, ló ń ná sójú eléré yẹn. Mo wá wò ó, mo jorí, mo ní Yorùbá, Yorùbá. Ibẹ̀ la ti wá rí àwọn kan. Ohun tí ò tó nǹkan kan ni wọ́n ń fà lẹ́sẹ̀ ńsìn, tí wọ́n sọ dà nǹkan bàbàrà mọ́ wa lọ́wọ́. Tí wọ́n wá fi, ẹlòmíì wá fi ilẹ̀ Yorùbá, ó wá fi ilẹ̀ Yorùbá wá followers. Ẹlòmíì wá fi ilẹ̀ Yorùbá ń wá owó, tí ilẹ̀ Yorùbá dẹ̀ wà nínú báwo mo ṣe lè pè é kí n má lo èdè burúkú. A wà nínú challenges. Because àwọn ìlú tí Fúlàní ti ń attack lọ́wọ́lọ́wọ́ náà, àwọn ló mọ irú ìnira tó dé bá wọn. Àwọn ló mọ nǹkan kan sí kejì tí wọ́n ń face, tí wọ́n ń dojúkọ. Ẹni tí ò lè lọ ọjà mọ́ látàrí pé wọ́n ń bẹ̀rù bandit. Ọba tí wọ́n ti lé jáde lẹ́rìn ìlú tó ti lọ ń gbékòó, eléyìí tó ń gbé Ìlọrin ń gbé Ìlọrin. Bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ó dẹ̀ sì ń sọ pé síbẹ̀síbẹ̀ wípé òun sì farahàn kalẹ̀ sẹ́, àní ẹ fún mi ní ọ̀dà, ẹ jẹ́ ń kọlù àwọn people yẹn. Àwa ọmọ Yorùbá, kí ló ń ṣe wá ná? Kí ló ń ṣe wá? Àwọn kan wá lọ jókòó ńsìn, wọ́n tẹ̀ tún ṣe iVideo àbí kí lọ́n tẹ̀ ló ń tún jẹ́, òun ló tún ń ṣe kiri ńsìn. Àwọn wá sọ pé wọ́n cash out báyìí tiwọn. Ó léwu o. Gbogbo kọ́tọkọ̀tọ, gbogbo rádaràda tí gbogbo yín ń dánwò kiri, ó léwu o. Bóyá ohun tí àwa ń rí, bóyá ẹ̀yin ò rí, ni ò ṣe yé mi. Àti bàbá wèrè tó ní tẹ́nìkan bá wọ ibì kan, tẹ́nìkan bá dójú ogun wípé òun á ba nǹkan ara ẹ̀ jẹ́. Pàpà ń para ẹ̀, ó lóun pajá. Ẹ jọ̀ọ́ tí ajá bá wá kú, pàpà á ṣì wà láyé ni. Òwe ìyá mi nìyẹn. Ìyá mi á ní pàpà ń para ẹ̀, ó lóun pajá. Ọjọ́ tájá náà bá ti gbẹ́mìí mì, àti gbogbo ohun tí ń bẹ nínú ẹ̀, èwo ló tún máa wà láàyè mọ́ ńbẹ̀? Orí gbogbo yín burú dànù. Ẹ lóògùn lọ kọjú ẹ̀ sí, ẹ ní oògùn tán fi ń ba oògùn kan jẹ́ lára èèyàn, ẹ lọ fi kọjú ìjà sí Fúlàní. Ẹ wá sọ ilẹ̀ Yorùbá dà nǹkan míì. Olúkálùkù kàn ń ṣe eléyìí tó wù ú kiri. Olúkálùkù kàn jókòó sórí afẹ́fẹ́,
á kàn ń ṣe eléyìí tó wù ú. Hey! Kò wá sí ìbẹ̀rù mọ́, kò sí ìbẹ̀rù mọ́. Mò ń wo àwọn ọmọ míì tó ṣe pé tán jẹ́ bí ojú ẹgbẹ́ wa bí eléyìí àtẹlòmíì tá tẹ̀ jù lọ, àwọn náà ń sọ ìtàn tí ò yẹ kí ẹgbẹ́ bàbá wọn gan sọ. Ah! Ẹ̀rín fín ilé ìyàgbẹ́. Háì! Níbo la ti bára wa gan ná? Kò sí ìbẹ̀rù mọ́. Kò sí pé bóyá ẹnìkan ń sọ̀rọ̀ lọ kí wọ́n tiẹ̀ sọ pé ó dáa bẹ́yẹn kó dẹ̀ dákẹ́, kò sí ìyẹn mọ́. Olúkálùkù ń ṣe eléyìí tó wù ú. Ọ̀làjú tá a gbà yìí kò lè gbé wa débì kankan o, kò lè gbé wa débì kankan. Ọ̀làjú tí ẹ gbà yìí tẹ́ fi ń da ilẹ̀ Yorùbá rú yìí kò lè gbé wa débì kankan o. Kò lè gbé wa dé anywhere. K'Ọ́lọ́run má jẹ́ kó kó wa lọ sóko ìparun. Kí ilẹ̀ Yorùbá má parun. Kí ogun má bá jà wá. Nítorí ojú témi fi ń wò ó lọ́wọ́lọ́wọ́ now, fúnra ara wa la fẹ́ fi ogun ja ilẹ̀ Yorùbá, kò ń ṣe àjòjì kan ló fẹ́ fogun jà wá báyìí. Lójú témi fi ń wò ó ni o. Mi ò lè sọ ojú tẹ́yin fi ń wò ó o. Ṣùgbọ́n eléyìí témi fi ń wò ó lọ́wọ́lọ́wọ́ now, àwa fúnra ara wa la fẹ́ kó ogun ja ilẹ̀ yìí. Ìgbà kan ni ẹ̀yin kan gbé ọ̀rọ̀ ẹ̀sìn, wọ́n ti lò yẹn, wọ́n rí i pé kò work. Ọ̀rọ̀ pé èmi jù ọ lọ, ẹnìkan ò jù, òun lẹ tún fẹ́ fi da nǹkan rú ńsìnyí. Ọba mi Èdùmàrè ò ní gbà fún yín. Ọlọ́run Elédùmarè ò ní gbà fún yín sẹ́. Àwọn alálẹ̀ tó tẹ ilẹ̀ Yorùbá dó kò ní gbà fún yín. Ìmọ̀ràn yín àtàwọn tó rán yín níṣẹ́ tó bá dẹ̀ jẹ́ pé iṣẹ́ tiyín náà lẹ̀ ń jẹ́, kò ní ṣeé ṣe fún yín o. Bẹ́ẹ̀ ni. Because mi ò mọ nǹkan tá a gbà lọ́wọ́ ara wa. Kí la gbà lọ́wọ́ ara wa ná? Kí là ń wá kiri? Kí la fẹ́ pín tá bá dénú ìlú tiwa? Kí la fẹ́ pín tí ò tó wa pín? Àwa sọra wa di ọ̀tá ara wa. A sọra wa di ọ̀tá ara wa. Koiki Media will bring the world closer to your doorstep. Èní ni ọjọ́ keje nínú oṣù kẹsàn-án ọdún 2025. A fẹ́ fi àsìkò yìí ká fi kéde ìṣe àbẹ̀wò sí bàbá wa. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, mò ń wá ibi tí mẹ́sẹ̀gì yẹn wà ní, ó yẹ kí n tiẹ̀ ti wá kalẹ̀ before. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, mi ò mọ ibi tí mo kọ. Okay, ẹ jẹ́ ká ṣì máa bá prógámù lọ ná. Tá bá ti rí a máa kà á síta. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá lọ, ẹ má jà fọwọ́ ara wa da ilẹ̀ rú.
ẹ má jà á fọwọ́ ara wa ká fi da ilẹ̀ rú. Ilẹ̀ Yorùbá kò ń ṣe ìlú tí ó jẹ́ ìlú oníjàgídíjàgan. Ìlú alálàáfíà ni Yorùbá jẹ́. Ẹ má jà á fọwọ́ ara wa ká fi dà á lú. Ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa, ẹ jẹ́ á ṣe é kí wọ́n wá lè sọ nípa tiwa nígbà tó bá dẹ̀yìn wá ọ̀la. Ilẹ̀ Yorùbá, mo gbà á ládùúrà pé kò ní dàrú o. Lásìkò yìí, gbogbo awuyewuye nílẹ̀ Yorùbá, Ọba mi Èdùmàrè á bá mi dáwọ́ rẹ̀ dúró o. Àwa ò níbì kankan táwa lè sálọ. Àtìyàwó àtọmọ, kò síbì kankan táwa lè kó wọn lọ. Ẹ̀ẹ̀kan tẹ wá níbi tẹ fẹ́ sálọ, ẹ wá ń tà wá. Ṣèbí ẹ ti rí nísìnyí, Ràṣídì Olúwo, ṣèbí ẹ rí i pé ó ti lọ gba ìwé ìgbélùú bẹ́yẹn? Ṣèbí ẹ ti rí? Ṣèbí ẹ ti rí géèmù tó ń play bẹ́yẹn? So nígbà tí ó bá wá máa yá, tí àwọn ẹni tó ń ran níṣẹ́ láti òkè lọ́hùn, tán bá ti fẹ́ carry out àwọn operation tiwọn, á lè sálọ àbí? Okay. Mi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀ púpọ̀ jù lálẹ́ yìí, ṣùgbọ́n ohun tí èmi kàn fẹ́ sọ ni wípé ẹ̀yin ọmọ Ọ̀ṣun, ẹ wàtàláàtì o. Gbogbo ilẹ̀ Yorùbá náà ní ká wàtàláàtì o, ṣùgbọ́n ẹ̀yin ọmọ Ọ̀ṣun, ẹ wàtàláàtì o. Torí pé pẹ̀lú ohun tá à ń rí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà, á fi àkókò yẹn á fi kí bàbá wa Ọ̀nà Olúbodè of Ìgbòho. Ọba Abdulrasheed Adétóyọ̀sí Aníkúlápó Jayéọlá III, wípé wọ́n kú ìpalẹ̀mọ́ nípasẹ̀ ọmọ wọn olóyè Chief Sunday Májàsọ́lá Adéyẹmọ Ìgbòho Òòṣà, tí wọ́n ń bọ̀ wá kí wọn pẹ̀lú àkọ́wọ̀ọ́rìn gbogbo ọmọ ẹgbẹ́ Ìfẹ́lódùn Àpapọ̀ ọmọ Yoòbá, láti wá dé wọn lálejò, láti wá ṣe kẹ́ẹpẹ́ sí kábíyèsí ní ààfin. Ní kòpẹ́kòpẹ́, déètì ọjọ́ náà a máa kéde rẹ̀ fún gbogbo ọmọ Yoòbá jákèjádò gbogbo àgbáláyé. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe agbátẹrù ètò náà,
kí yín o, ẹ kú ìnáwó sọ́tùn sósì. Ẹgbẹ́ Ìfẹ́lódùn Ọmọ Yorùbá, ẹ kú ìnáwó náà. Ibi ire ni ẹnìkọ̀ọ̀kan wa ti máa gbà á lágbára àṣẹ Èdùmàrè. Ní kò pẹ́ kò pẹ́ lẹ́ẹ̀kan sí, a máa sọ ọjọ́ fún gbogbo ará ìlú. Lẹ́ẹ̀kan sí, kí n padà ṣe ìkéde náà kí àwọn tí wọn ò tíì gbọ́ kí wọ́n lè gbọ́ dáadáa. Ní ìlú Ìgbòho, bàbá wa Oníbodè of Ìgbòho, Ọba Abdulrasheed Adétóyọ̀sí Aníkúlápó Jayéọlá III, wípé wọ́n kú ojúlọ́nà ọmọ wọn tó jẹ́ ọmọ bíbí inú wọn, Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, wípé wọ́n kú ìpalẹ̀mọ́ láti gbàlejò ọmọ wọn. A kí yín sà bàbá, kẹ́ ẹ pẹ́ o. Ní kò pẹ́ kò pẹ́, ìkéde náà déètì ẹ̀ a máa kéde ẹ̀ fún gbogbo ọmọ Yorùbá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá lọ nípasẹ̀ ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ Yorùbá, ẹ̀yin ládéládé wa, lóyè lóyè wa, ìpinnu tí ẹ ṣe fún wa, a mọ̀ pé ẹ ẹ̀ lè yí padà o. A dẹ̀ mọ̀ pé iṣẹ́ tí ń lọ lórí ẹ̀. Ṣùgbọ́n ohun tí àwa tún fẹ́ sọ ni pé ẹ má jẹ́ kó pẹ́ jù. Àwọn ohun tí ò dáa ó ti ń ṣẹlẹ̀. Àwọn ohun tí ò dáa ó ti ń ṣẹlẹ̀. A bẹ̀ yín, a rọ̀ yín, ọ̀rọ̀ ètò ààbò ó ti ṣe kókó nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́. Kógun má baà tẹ̀yìn wọ̀gbìn wa, kómi má baà tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu. Ogun ti dé o, ogun ti dé. Kò ń ṣe pé ó ṣẹ̀ ń bọ̀. Ogun Fúlàní ti dé bodè, kì í ṣe pé ó ṣẹ̀ ń bọ̀. Ẹ jẹ́ á ṣe gírí. Kẹ́ ẹ pàṣẹ fún àwa ọmọ yín. Ẹ̀yin ẹ lè tẹ̀lé wa lọ ibì kankan, ṣùgbọ́n ẹ pàṣẹ fún wa. Ẹ pa àṣẹ fún wa. Ẹ jẹ́ ká wá fi gbogbo èyí tó bá kù ká fi sọ́wọ́ Ọlọ́run Elédùmarè lọ́wọ́. Gbogbo ìjà lọ́tùn-ún, ìjà lósì, ẹ má jẹ́ ká fìyẹn da nǹkan rú this time around, nítorí pé ètò tó ti tò, ìjì ò ní mú wa o, ìjì ò ní mú wa o nílẹ̀ Yorùbá. Ìjì tó mú Àfọ̀njá lọ́jọ́ kìíní àná kò ní padà mú wa o. Tá a bá wá rí ọbakọ́ba àbí ìjòyè kí ìjòyè àbí ará ìlú ni tó bá sọ pé ìdí àbọ̀dè náà lòun ṣì wà, á jáde síta, kò ní wọlé mọ́ o. Bẹ́ẹ̀ni, àṣẹ ó gùn ún o. Gbogbo ẹnikẹ́ni, ẹ̀dákẹ́dàá, ènìyàn kénìyàn tó bá sọ pé òun ṣì fẹ́ dúró láti máa gbàbọ̀dè fún Yorùbá, tàbí ìdí pé ibi pé kán máa da nǹkan rú lòun wà, ẹni bẹ́ẹ̀ á jáde síta, kò ní wọlé mọ́. Bẹ́ẹ̀ni, àṣẹ gùn ún o. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media pé ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí i, àkókò lè dá.
ẹ kú àdúrótì wa o. Gẹ́gẹ́ bí a ti máa ń sọ fún yín gbogbo ìgbà, ẹ bá wa ran ilé-iṣẹ́ yìí lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ohun ni a nílò nílé-iṣẹ́ yìí. A bẹ̀ yín ni, a rọ̀ yín ni, ẹ bá wa ran Mr. Ọláyọmí Kóìkí, ẹ bá wa ràn wọ́n lọ́wọ́. Ìrìnàjò kan nìí tí ó tún wà níwájú wa báyìí. Gbogbo ẹ̀ dẹ̀ ní kò bọ́fẹ̀ẹ́ dé. A máa ṣáńtà mọ́tò ni, a máa ṣe gbá, a máa ṣàwo, gbogbo ẹ̀ owó náà la fi máa ṣé. A máa repo ní, a máa ṣe ní, owó náà la fi máa, kò ń ṣe ọ̀fẹ́. So a bẹ̀ yín, a rọ̀ yín, ẹ ràn wá lọ́wọ́. So ibi tí ẹ ti ń mówó náà, Ọba mi Èdùmàrè á máa fi ọ̀pọ̀lọpọ̀, á máa fi rọ́pò síbẹ̀ o. Owó tí ẹ dẹ̀ wá ń ná yìí, ẹ ní ná lásán o, lágbára àṣẹ Èdùmàrè. Kò ní lọ lásán, ẹ ní náwó ànánù. Ẹ̀yin tẹ́ ẹ ń náwó náà lẹ máa jèrè ẹ̀. Àtẹ̀yin tẹ́ ẹ ń ṣàdúrà fún wa, lágbára àṣẹ Èdùmàrè, gbogbo wa jọ máa jèrè ilẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ ni, gbogbo wa a jọ máa jèrè ilẹ̀ Yorùbá ni. Àfi ìran ọ̀dàlẹ̀ nìkan, bẹ́ẹ̀ ni, ni ò ní bá wa délẹ̀ lérí. Àfi tó bá tètè ronúpìwàdà nìkan ló wá kù. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí pé a kú ìsinmi òní lẹ́ẹ̀kan sí o. Ọ̀pọ̀ rẹ̀ là á ṣe nílé ayé o. A à ní wára wa tì o. Àwa là á máa wá, bẹ́ẹ̀ ni ẹ̀yin náà là á sì máa bá o. Ẹ ní ṣubú ara, ẹ ní ṣubú ẹ̀mí. Ọmọ aráyé ò ní rídìí yín rùn. Ó ti ń da, kò tún da mọ́, kò ní jẹ́ ìpín tiyín, lágbára àṣẹ Èdùmàrè. Ibi gíga là á máa rí, là á ti máa bá yín, là á ti máa rí yín, gbogbo ẹ̀yin olólùfẹ́ Kóìkí Media. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ajìjàgbara náà, ibi gíga là á ti máa ríra wa o. A à ní ṣubú ara, a à ní ṣubú ẹ̀mí o. Ìrìnàjò náà tá à ń rìn kiri, ẹ̀mí wa ò ní bá a lọ o. Ẹ ṣé gan ni. Ó dàárọ̀.